káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú gbogbo ìgbà tí a bá wà níbi tara yín. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Mo ń wá nǹkan kan ni o. Mo fọlọ́run bẹ̀ yín, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí fídíò yìí. Ẹ ṣáà máa bá mi share yìí títí tí máa fi gẹ́ẹ̀tì nǹkan tí mo wá yìí. Tẹ́ bá ti wá bá mi rí ẹni tó bá mọ ibi tí mo ti lè rí. Kó kọ́ọ̀lù mi ní 08023232323. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Mo need nǹkan yẹn urgently. Kí là ń pè? Ohun tá à ń pè tí mò ń wá ní ayẹta. Má rẹ́rìn, má jẹ́ kó fọ́ọ̀nì. I need ayẹta. Èmi in particular mo need ayẹta lọ́wọ́ tí mo wà. Torí gbogbo wàhálà tó wà láàrin ìgboro Nàìjíríà yìí number 1 ni. Ó ti sú mi. Ó sú mi, mo mọ̀ pé ó súwọ́ náà ó kàn rọ́gbọ́n tó lè dá sí ni, ó sú everybody. Léléyìí tí odindi ọba àlú first class ọba tó ń fara gbàbọn tó dẹ̀ ń gbàbẹ̀dẹ̀ rọrùn tó dẹ̀ rí nǹkan kan ṣe sí táàmẹ́ ní yìnbọn àmọ́ bí ìbọn ti wá. Ìgbà àwọn ayé bá ti ráyà kìlà síyàn tán wá ní Fúlàní herdsmen ní o, Fúlàní herdsmen ní o. Ẹ̀yin ọba wa a lè sọ̀rọ̀ sí yín o, kábíyèsí o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o, wọ́n ní ẹnu èèyàn gbọ́dọ̀ gbọ́rọ̀ jù o, ẹ wá ẹ̀ka ẹnu tèmi gbọ́rọ̀ jù o. Ṣùgbọ́n ìyá àdúrà ló ń sọ fún yín wípé pàṣà yín ò fura ó já àjà fura àjà jìn, onílé yóò fura olè tí ń kó yín lọ. Ìgbọ́n ṣe EndSARS níjọ́ tí wọ́n pa gbogbo àwọn ọmọ ọlọ́mọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ọmọ bíi 82 kọ́ ní calculation gbé síta pé ó kú lórí ọ̀rọ̀ EndSARS. Ẹ̀yin bàbá wa tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí, ẹ̀yin ọba ládéládé, ẹ̀yin ọba lóyè lóyè tá a gbọ́dọ̀ bú, tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí, ẹ lajú yín lẹ̀ báyìí talùmọ̀ ó kò wọ̀ ṣọ́yì. Títí tó fi ṣe gbogbo wà burúkú tí wọ́n ṣe ní Lẹ́kì yẹn tó ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó kàn ń pa àwọn èèyàn ní àwọn àgàgà àwọn tó gbọ́n tèmi ń wí yìí ni èmi tiẹ̀ ń bá wí o, torí àìmọye èèyàn ní ò gbọ́ ò they speak in English o, but I don't speak in English, that's my own no. I speak in my own language tí ẹni tó súnmọ́ mi tó máa gbọ́ nǹkan tí mò ń wí o. Ilé tó kàn mí ni àwọn èèyàn tèmi. Ẹ jẹ́ sọ kinní kan fún yín. Kó ní kálukú lọ máa wá yẹta. Ẹ jọ̀ọ́ ẹni bàbá mi rí 08023232323. Ẹ pè mí láago kẹ́ bá mi wá ayẹta ni. Nígbà tí ìbọn Gàmbàrí bá odindi ọba ìlú ó kú tú ẹ. Ẹ rí i pé ọlọ́màjẹ àtẹ àwọn èèyàn ti tẹ́ gan o. Àwọn èèyàn ti tẹ́ gan. Bàbá ní ọba o. Àlẹ́ mi ti ẹ̀rọ pé téèyàn bá dẹnu ọ̀nà ọba lásán tó bá dilẹ̀kùn ọba mú o máa ṣọ́ọ̀kì ni. Àṣẹrọ ni ẹ ti lajúlẹ̀ tàlùmọ́ ti kó wọ̀. In Jesus name kò sẹ́ni gba Jésù nínú gbogbo wa àwọn akọ̀ ń gbórúkọ yẹn àfi ń lérí tété báyìí. À ń gbé lérí bíi tẹ́lẹ́tẹ́. Àfi ń lérí tété bíi tẹ́lẹ́tẹ́ káàkiri ní gba Jésù àbí gbànábì wa ẹ mọ́yé àwọn àlùfùlání oríṣiríṣi tí wọ́n ń dó gbogbo àwọn ìyàwó màmú tó ń dó àwọn níyàwó kiri. Àìmọye pastors tó yẹ pé gbogbo ọmọ ìjọ wọn lílá ni, ìyá ìjọ lílá ni àti jìbìtì àti gbogbo èyí ìwọ̀n ẹni rẹ̀ ta lè nìyàn Ọlọ́run èmi ò sọ pé nìkan ò dá o, ṣùgbọ́n ọmọ Yorùbá tán ní ẹ máa ronú. Mo sọ fún yín jọ̀sí mo lémi ò ronú, orí mi mò ń rò, orí òun ni mò ń rò. Ọlọ́run á yẹ kí ìbọn ayé bá mi tọmọtọmọ. Ọdún lọ sópin bá yóò ní bẹ́ẹ̀ kó ní bẹ́ẹ̀ mi náà tọmọtọmọ. Ẹjọ́ ẹni bàbá mi ráyẹ ta o 080232323. Ẹ bá mi wáyẹ ta, ẹ bá ń wáyẹ ta. Àwọn ọba ìbọn ti ń bà wọ́n. Nígbà ìbọn bá ti bá bàbá èèyàn kí kọ́mọ́ tètè ṣe kí ni kó ferege. Àwọn wáyẹ ta o. Ẹ ti kọ́ gbogbo nǹkan ìṣẹ̀báyé lẹ̀. Ṣe làwọn bá dẹ̀ ń dé ọba adé Amazon náà ń dé kiri ṣáínṣáínṣáínṣáínṣáín. Ẹ ní nǹkan àmúṣagbára. Àwọn ọmọ wèrè tó yẹ kọ́ máa bọ̀ báyìí kẹ́ pàyájọ́ pé ẹ dúró ń bẹ̀ Ṣàngó bẹ́rì ìyá ẹ̀ kó wọgbó lọ. Kọ́ dẹ̀ wọgbó lọ bẹ́ẹ̀. Àṣẹ ní nǹkan kan kẹ́kọ̀ọ́ kówó wa jẹ́ kẹ́bọ̀ náà wa jẹ́ kẹ́ sọ̀rọ̀ sí wa ṣàkà. Àwa lẹ̀ sọ̀rọ̀ sí gbọ́n bá yọ̀bọ̀dé bá yín jìnnìjìnnì àbóyin nìbọn àmàbà yín lẹ̀ bá kú pé 0802323 ayẹta mo fẹ́. Thank you. God bless you.